Kábíyèsí Olódùmarè, kábíyèsí Ifá, a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ Ta Lọ́lọ́run káàkiri àgbáyé pátá. Wípé láṣẹ lọ́wọ́ Olódùmarè, láṣẹ lọ́wọ́ Ifá, ojú tẹ́ fi wò ó ní fọ́. Èyí tẹ́ fi gbọ́ wa, Olódùmarè ò ní jẹ́ kí etí náà ó di. Àwòrán kan ni mo rí tí gbogbo àwọn èèyàn sọ̀rọ̀ sí lórí ayélujára tó jẹ́ kí èmi náà fẹ́ sọ̀rọ̀ sí. Torí ó wà lára tá a ti ń ṣàlàyé fún gbogbo èèyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà. Ìkan lára àwọn àáfàá tó bá mi ṣe kéèsì ìjọ́sí, wọ́n pe àáfàá yẹn ní Sheikh Labib. Ó wá lọ sí ìlú UK. Ó wá gbé láwà ní orí rẹ̀ lẹ̀. Ó wá wọ aṣọ àwọn ará UK. Fọ́tò yẹn lẹ̀ ń wò yẹn, gbogbo àwọn èèyàn ló wá ń sọ̀ lórí ẹ̀ pé ṣé bá àáfàá lápẹ́ nìyí. Ṣé bí wọ́n sọ wípé àwọn ò lè gbé láwà ní orí wọn lẹ̀ ní Nàìjíríà ni, wípé ó ní àwọn lára alágbé láti gbélé Nàìjíríà. Ní Nàìjíríà wọn ò lè múra nímúra ti àwa Yorùbá gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe ní ilẹ̀ tiwa. Ṣùgbọ́n gbà tí wọ́n dé ọ̀dọ̀ àwọn aláwọ̀ funfun, ọ̀dọ̀ àwọn òyìnbó UK, wọ́n gbẹ́rù lẹ̀. Tẹ́ ẹ rí ibi ẹ̀tàn ti wọlé, ibi ẹ̀tàn ti wọlé nù. Ẹja akọ́ mu, ẹja gbà ti bí mu. Nígbà tí ẹ bá lọ bá ọmọ Lárúbáwá tí a dé ọ̀dọ̀ Lárúbáwá, Lárúbáwá ò láṣọ méjì tí wọ́n ń wọ̀ tó kọjá jàlámíà. Àwọn obìnrin wọn, aṣọ tiwọn náà, àbáyá àbíkílẹ̀ mọ̀ pé tán mọ́ dà kan lẹ̀ làwọn obìnrin wọn náà wọ̀. Èyí tí ẹ̀ ń gbé ẹrù sórí yìí gan, olden days mode of dress, bí àwọn Lárúbáwá ṣe múra láyé àtijọ́, láyé ìgbà tí eruku sì máa ń bò wọ́n ni. Sheikh Labib, bí ìmúra pé àtẹ̀ńdọ́ Lárúbáwá wà ní gan, àwọn Lárúbáwá ò mú mọ́. Nígbà tí ó ti di pé ayé ti lajú, wọn ò gbé níbi tí eruku wà mọ́. Àwọn náà wọ́n ti ta ilẹ̀, wọ́n ti ń ta lọ́ọ̀kì ilẹ̀, eruku kò yọ wọ́n lẹ́nu mọ́. Wọn ò múra nímúra ká máa kẹ́rù láórí. Wọn ò múra nímúra bẹ́ẹ̀ mọ́. Ẹ̀yin sì wà ní Nàìjíríà, ẹ̀yin sì ti mú múra ayé àtijọ́ àwọn Lárúbáwá ẹ̀sìn mú lọ. Ibi tí mo lọ rèé, tí Sheikh Labib bá lè wọ UK, tán wá di kàkà tán di kùkù, tán múra bí ara bẹ̀, tán gbé láwà nílẹ̀. Kí ló dé tí wọn ò lè múra nílẹ̀ Yorùbá bí, tí wọn ò lè dé fìlà náà sórí gẹ́gẹ́ bí mo lè dé fìlà yìí? Ó lè jẹ́ abetí ajá, ó lè jẹ́ gọ́bì, ó lè jẹ́ kan. Kẹ́ẹ̀dé kẹ́ẹ̀sì lọ fi ṣe wáàsí, kí kẹ́ẹ̀ fi àtẹ̀tí ní pé kẹ́ẹ̀ mọ̀ sí wáàsí wọn báyìí. Kẹ́ẹ̀dé bẹ́ẹ̀, tẹ́ bá ti jáde kẹ́ẹ̀dé fìlà. Kò sí irú fìlà tẹ́ẹ̀ lé dé tó jẹ́ pàwọ́ Yorùbá náà làwa náà ni. Tẹ́ẹ̀sì dé irú fìlà náà jáde, tẹ́ẹ̀sì múra nímúra Yorùbá, tẹ́ẹ̀sì mú lé orí fìlà. Ṣùgbọ́n ẹ ní fẹ́ ṣe bẹ́ẹ̀ ń bì, torí ẹ ti rí pé tẹ́ bá ṣe bẹ́ẹ̀ ń bì bí ẹni pé bóyá ẹ níyì mọ́. Ẹ wá ń fi ìmúra onímúra, ẹ wá fi ń gbayì, ẹ wá gbé lórí ìmúra tiwa, ẹ gbé lé mọ́lẹ̀. Nígbà tẹ́ wá dé UK ṣẹ́, nígbà òtútù fẹ́ hàn yín lé mọ̀, kò yẹ kẹ́ pààrọ̀ múra wọn. Tẹ́ bá fi lè dé UK, tẹ́ múra gẹ́gẹ́ bí àwọn ará ibẹ̀ ṣe múra. Tẹ́ wá dé Nàìjíríà, tẹ́ délẹ̀ Yorùbá, tẹ́ wá múra bí ara Saudi ṣe múra, hypocrite ni yín. Àbí bó lẹ́yìn lébùsí mọ́ pé mi ò gbé bò pọ̀. Alágàbàgebè ni mo ṣe bẹ́ẹ̀. Láti mọ́ lè múra bí Yorùbá nílẹ̀ Yorùbá. Ṣùgbọ́n tẹ́ dé UK, ẹ lọ múra bí àwọn ará UK. Ẹ̀yin náà sì fẹ́ kí ẹ kọ́ àwọn ọmọ jọ, kẹ́ẹ̀sì mọ́ bá wọn sọ̀rọ̀ kún sì mọ́ gbọ́. Bó lẹ́ sí bá wọn sọ̀rọ̀ tó ṣe ń gbọ́. Nígbà tá yẹ pé àwọn kankan bá tẹ́ pé ó jó títọ́, tẹ́ ti fi rọ́bù mọ́lẹ̀ fáwa ń bì. Tí wọ́n bá sọ fún mi pé Sheikh lè lọ dé UK, kó sì tù láwà ní, kó sì bọ́ ogun aṣọ rẹ̀ lẹ̀, màá sọ pé irọ́ ni. Torí wọ́n mú kinní yẹn níbí, wọ́n mú níbí, wọ́n jẹ́ kí àwọn ọmọ tí wọ́n kọ́ wọ́n jẹ́ kí gbogbo èèyàn mọ̀ pé kinní yìí o, inú ẹ̀sìn àwọn ló wà. Ìmúra ṣe dénú ẹ̀sìn. Ìmúra ó ṣe dénú ẹ̀sìn. Torí àti aláwọ̀ bàbá kan náà táwọn pé Yorùbá, ẹ̀yin mọ̀kú lẹ́sìn tí yín, ẹ̀yin ò mọ̀kú ṣe kíní kan ọ̀tọ̀ nìran, ọ̀tọ̀ lẹ̀sìn, ọ̀tọ̀ ní ọ̀gbẹ́ni dákẹ́. Táyé pé culture tiwa yẹn
àṣà tiwa yẹn, ìmúra tiwa yẹn ní ẹ̀sìn tiwa náà, ẹ jẹ́ ká pò náà lẹ́sìn wa. Ó ní sọ fún mi pé ìmúra Lárúbáwá inú ẹ̀sìn wọn ló wà. Kí Lárúbáwá máa dùgbà lórí, ó wà nínú ẹ̀sìn wọn. Kó máa wọ jàlámíà. Kò sí bí Lárúbáwá ṣe lè lówó tó jàlámíà lẹ́yìn lọ́rùn rẹ̀. Ó wà nínú ẹ̀sìn wọn. Ṣùgbọ́n tí wọ́n ti wá délẹ̀ wa tí wọ́n ń bì, ẹ wà máa dàrú, ẹ máa dàrú mọ́ra wọn, ẹ máa dàrú mọ́ wa lọ́wọ́. Ẹ wá dàrú pé àṣà tiwa làwa lè ṣe, àwa ò lẹ́sìn, àwa ò lè ṣẹ̀sìn tiwa. So ẹ̀yin lè gbé ẹ lè gbé wá pé nísìnyí báyìí ìmúra yẹn ó wà nínú ẹ̀sìn. Pẹ̀lú bẹ́ẹ̀ tí wọ́n ní ìmúra yẹn wà nínú ẹ̀sìn tó, kí ló tó fi jẹ́ pé gbàtẹ́ dé UK ẹ lọ sí orí ilẹ̀ ni. Ẹ lè ṣe culture tiwọn ní UK àbí ṣùgbọ́n culture tiwọn bí níbi tẹ́ ìpínlẹ̀ yaba yín ẹ lè ṣe. Tani kẹ́ múra Yorùbá yóò mọ dójú tì yín. Tani kẹ́ múra Yorùbá ẹ bẹ̀rẹ̀ wáàsí tó le. Ṣùgbọ́n ẹ lè múra nígbà tẹ́ dé UK, ṣùgbọ́n ẹ lè gbẹ́rù lẹ̀ kẹ́ kó nu aṣọ eléèbòdé nígbà owó tútù báyìí. Àbí ẹ sì mọ̀ pé tẹ́ bá ní kẹ́ wọ pullover lórí agbá gbogbo sàpàtì rapatẹ́ ń wọ̀. ẹ mọ̀ pé èèyàn ní yàtọ̀ sí wèrè. Ẹ wá bọ́ gbogbo ẹ̀ lẹ̀ nígbà tẹ́ dọ̀hún yẹn, ẹ wá bọ́ sínú English dress. Ṣùgbọ́n tilẹ̀ bàbá yín ẹ lè múra bí ọmọ Yorùbá ńlẹ̀ Yorùbá. Nígbà tẹ́ dé UK ẹ lè múra bí ara UK. Ìmúra Saudi tí mo lò mọ́ látàyé àtijọ́ ẹ fi ń gbá àwọn ọmọ tiwa mọ́ra ń bí. Mo ìrìn àwọn ọmọ yẹn nú ọjà wọ́n pọ́n sí ní wọ́n rí dáadáa ó gbẹ̀rú orí salamu alaikum alaikum salam ẹ jẹ́ ṣàdúrà fún yín. Wọ́n bá bẹ̀rẹ̀ tọrọ jẹ. Ìyẹn tí wọ́n fẹ́ kẹ́ ọmọ ṣẹlẹ̀ nílẹ̀ bàbá wa ni. Àwọn ọmọ ẹ ti wá pọ̀ sí ìtẹ́wá dé nínú ọjà, kò síbi tẹ́ bá ti rí ẹ ti rí àpò wọn fi ìró ìyá wọn tí àwọn lókù wọn fi wérí. Ẹ tẹ́wọ́ dábàá ẹ jẹ́ ṣàdúrà fún yín. Ẹ̀yà ìwà ìta ni lọ́wọ́ lẹ̀ fáwọn olówó. Bẹ́ẹ̀ fún olówó béèrè. Inú mi wá dùn pé fọ́tò yìí àwọn èèyàn náà kọ́mẹ́ǹtì sí. Ìkẹ̀wé kẹ̀kẹ́ tá a fẹ́ béèrè ni. Ṣé ìmúra tiwa ṣé èèwọ̀ ni? Tó bá wá jẹ́ pé èèwọ̀ ni ìmúra tiwa lọ́rùn ẹ̀yin àáfà, a jẹ́ pé ti UK tẹ́ lọ múra tiwọn, a jẹ́ pé alágàbàgebè ní alábùsí ni. Torí mi ò rí yín kẹ́ ẹ múra nímúra Yorùbá kẹ́ ẹ múra wá sírí. Ẹ múra nímúra Yorùbá lọ sí agbo wá sírí. Ṣùgbọ́n àtẹ́ dé ìlú àwọn oníjùgbà tẹ́ dé ìlú èbò ẹ lè múra bíi tiwọn. Wọ́n ti wá sọ gbogbo nǹkan tó jẹ́ tọ̀fà wa ń bí wọ́n ti sọ déwọ̀ fún yín nínú ẹ̀sìn. Torí ẹ̀sìn gan àti àwọn bẹ́ẹ̀ ṣe nígbà tẹ́ bá kó tó tẹ́ dénúwé yín náà tẹ́ bá ka kíní kan bí nígbà tẹ́ bá kélé tẹ́ sọpọ́tì tẹ́ pé eléyìí bá nàbí ṣe sọ ni. Nígbà tẹ́ bá tún kà nínú ìwé yẹn náà ẹ tún padà lọ dojú ẹ̀ kodò ẹ sọ pé eléyìí àtúgbọ́dọ̀ fọgbọ́n kà á tá a fi ọgbọ́n ka eléyìí ànàbí sọ pé tá a fẹ́ ka Quran àbá fẹ́ ka dìtà gbọ́dọ̀ fọ lo apply ọgbọ́n. Nígbà ọ̀rọ̀ yìí bá ti takora wọn ẹ máa sọ pé ẹ máa apply ọgbọ́n. Àwo wà láti bú yín àbí láti sọ̀rọ̀ sí yín, ṣùgbọ́n a fẹ́ kẹ́ wá sọ fún gbogbo ayé. Láwa ní tẹ́ẹ̀lé túlẹ̀ Nàìjíríà tẹ́ẹ̀lé gbé ìmúra tẹ́ẹ̀lé gbélẹ̀ múra nímúra ilẹ̀ bàbá ti yín. Nígbà tẹ́ wá délé òun lẹ̀ ẹ sì wá lọ gbé múra yẹn lẹ̀ fún múra tiwọn nílùú bí tẹ́ lọ. Ẹ lè gbé múra yẹn lẹ̀ mú múra tilẹ̀ bàbá yín, ṣùgbọ́n àtẹ́ délé òun lù ẹ gbé múra yẹn lẹ̀ fún ìmúra ìlú bí tẹ́ lọ. Ẹ wá tún fún gbogbo ayé. Ṣé inú Kùránì yìí náà ló wà pé ìmúra báyìí lẹ gbọ́dọ̀ máa mú? Tẹ́ bá ti wá múra báyìí nílẹ̀ bàbá yín, ìmúra tí Islam wá gbé wá ó gbọ́dọ̀ tako ìmúra ilẹ̀ bàbá yín. Torí ọ̀rọ̀ fídíò yẹn fọ́tò yẹn ti ń lọ àwọn èèyàn ti ń gbé wọ́n ti ń gbé. Ìtàwọn èèyàn sì ń sọ torí ẹ̀ sọ̀rọ̀ náà ni pé ǹjẹ́ àáfàá yìí ìmúra tí kò lè mú Nàìjíríà tí ò lè múlẹ̀ bàbá rẹ̀, ǹjẹ́ àsóhun náà tiẹ̀ lè lọ sí ìlú kan tí ó sì lọ múra bíi tiwọn táyé pé ńgbà tán tí wà ń bí wọ́n tako ìmúra tiwa ń bí
Ìwúrí ọdún tuntun níbi tá a ti máa ń tọrọ ohun tá a fẹ́ tẹ́lẹ̀ dọ̀ sì máa fàṣẹ sí ní wàrà ṣe é sà tọdún yìí tó ti wọlé dé o. Ọ̀wọ́n rin ọmọ aṣẹ́gilájẹ́ ẹ̀là àwòrán ọmọ làkúlà sọ̀rọ̀ ọ̀gbìngbìn kan gbogbo wọn gorí ìrókò wọn ń pariwo ajé tantan gbogbo ẹ̀dá yìí pátá tó fẹ́ bẹ́gbẹ́ pé làlùyọ lẹ́nu iṣẹ́ ò fẹ́ máa rí tajé ṣe kó o ṣòwò kó o bóde pàdé ìṣègùn ọ̀tá lójú ayé àti lójú ọ̀run ẹni tó ń wá ọmọ lọ́jọ́ tó ti pẹ́ ìjákulẹ̀ lórí ìwé ìrìnnà ní gbogbo ìgbà ò ti ń rí jẹrí mu tẹ́lẹ̀ ṣàdédé ní gbogbo nǹkan lọ́bìrìbì tètè máa bọ̀ níbi ìwúrí ọdún tuntun yìí èyí tó máa wáyé fún ọjọ́ 16 gbáko ní December ọdún tá a wà yìí kó wá tọrọ gbogbo ohun tó fẹ́ fún ayé rẹ ní ti dáadáa káwọn alálẹ̀ ó sì máa fàṣẹ sí lójú ẹsẹ̀ àwọn tó wá lọ́dún tó kọjá ohun tí wọ́n fẹ́ ti tó wọn lọ́wọ́ wọ́n ti ń gbé ìgbésí ayé ìrọ̀rùn báyìí ìwọ náà má ṣàfira ẹ̀ wá gbọ́ o ẹ̀yin tẹ́ bá wà lọ́nà tó jìn lórílẹ̀‐èdè Nàìjíríà àtẹ̀yin tẹ́ wà ní èyíkéyìí orílẹ̀‐èdè ní Áfíríkà tó fi mọ́ ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó tẹ́lẹ̀ ráàyè wá síbi ètò yìí físíkàlì ẹ̀ má fòyà ṣẹ́rí bí ìwúrí ọdún tuntun yìí bá ti ń lọ lọ́wọ́ ní December a ó máa ṣe fídíò call pẹ̀lú yín tí kálukú dẹ̀ máa ṣe ìwúrí rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ní èmi kan ìwọ kan tó lóyìnbó ń pè ní one-on-one táṣe ó dẹ̀ máa gùn lójú ẹsẹ̀ privacy yín jẹ́ wá lógún gidi gan ni o àwọn tí yóò máa súre fáwọn èèyàn níbi ètò yìí mímọ́ ni gbogbo wọn wà àwọn alálẹ̀ ló ń gbẹnu wọn ṣàṣẹ elédùà ló fi ṣẹ́ rán wọn ó yá tó bá wà ní Nàìjíríà tàbí any country ní Áfíríkà bó sì jẹ́ lóyìnbó ló wà tètè pé àwọn hotline wa yìí kó book sílẹ̀ +2349 1504 91170 tàbí +2349 1504 91169 tó fi mọ́ +2347 0318 54347 ẹ̀yin tẹ́ ẹ bá wà ní ìpínlẹ̀ Ògùn àtàgbègbè ẹ lè kàn sí ilé iṣẹ́ wa láti lọ book a wà ní number 55 OEA compound along Old Ondo Benin Express Road adjacent Bena Farm Junction Ìjẹ̀bú Ìlẹsẹ̀ nípínlẹ̀ Ògùn tàbí kẹ́ ẹ kàn sí OEA Herbs and Scrub Spices lórí Facebook @OEA_Abba lórí Instagram wẹ́bsáìtì wa ní www.oea/abba.com email address wa ní appscrubs2019@gmail.com níbi ìwúrí ọdún tuntun tó máa wáyé ní December ọmọọba Ọlámilékan Olówu aláṣẹ OEA Herbs and Scrub Spices ló wí pé tèmi tiẹ̀ ò ní ṣòro ṣe o èéṣẹ́. wọ́n tako ìmúra tiwa ń bí ẹ̀sìn wọn tako ìmúra tiwa ń bí ṣùgbọ́n sí yìí yóò tako ìmúra UK níta ní ká sọ fún gbogbo ayé náà nù ẹ̀sìn tó tako ìmúra ti Yorùbá tí ó tako ìmúra UK irú ẹ̀sìn àlàáfíà ni.